A dúpẹ́ pé ẹ ti sọ fún wa fún gbàgbà fẹ́ bá béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa tá a bá burúkú lórí ikú wa pé ẹ̀yin ó dáríjì wa. A dúpẹ́ pé ẹ ti dáríjì wa. Torí nípa ìdáríjì àti oore ọ̀fẹ́ là ń ṣe ohun gbogbo tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ olùgbàgbọ́ ọpẹ́ kó gba ẹ̀yìn wa. Dúpẹ́ lọ́wọ́ rẹ gbogbo ọkàn tó kà yẹ fún ti ọjọ́ òní olùgbàgbọ́ ọpẹ́ kó gba ẹ̀yìn wa. Mélòó la ó sọ mélòó la ó wù nínú ọmọ ẹ̀dá wa. Rí pé erùpẹ̀ ni wà lè rìn kórí wa ọmọ jìn. Ẹ̀yin ń fi oore ọ̀fẹ́ gbà wá mọ́ra pé ìta bá ti ṣe ẹ̀yin ń bá wa lọ́wọ́ sí i. Níwọ̀n ìgbà tí a kò sá lọ síwájú èṣù tá a kò sá lọ síwájú àwọn ọlọ́run mìíràn wẹ́wẹ́wẹ́ tó ṣe pé orúkọ mímọ́ yín náà là ń pè tá a sì ń fi orí balẹ̀ fún ẹ̀yin ń gbà fún wa ògo ni fún orúkọ mímọ́ rẹ. Àdọ́wọ́lé léni bàbá ohun ìrẹ̀wẹ̀sì má jẹ́ ó ṣẹlẹ̀ níbẹ̀. Ya ilẹ̀ náà sí mímọ́. Olúwa ya ilẹ̀ náà sí mímọ́. Olúwa lẹ́ẹ̀kan sí abẹ̀ ọ́ gbogbo àyíká yìí Olúwa yà sí mímọ́. Gẹ́gẹ́ bí ètò ayé tó ṣe wípé àwọn ènìyàn wọ́n máa ń hu ìmọ̀ràn kí ìmọ̀ràn gbogbo àwọn onímọ̀lẹ̀ ìkà àwọn olóròka ìkà àwọn alájókù ìkà yòówù tí wọ́n ti lè ṣe sí lẹ́yìn tá láti ìgbà tá a ti gbẹ́ ìkòtò yìí síbí ní orúkọ Jésù Kristi a náwó lé ní ṣíṣe lónìí Olúwa bá a náwó lé ní ṣíṣe. Ẹ̀mí ọ̀run rẹ èyí tó ń bá ní yọrí ohun gbogbo ní orúkọ Jésù Kristi jẹ́ kó wọnú ilé yìí wá. Àwọn màlẹ́kà mẹ́rin tí wọ́n digun ayé mú ó ní máa ń fi ẹ̀. Mímọ́. 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 Àmín. Jésù. Àmín. Àmín. Jésù. Àmín. Jésù. Àmín Jésù. Ìtẹ̀síwájú rere Olúwa jẹ́ kó wọnú ẹ̀kọ́. Àmín. Ìtẹ̀síwájú rere jẹ́ kó wọnú ìjọ rẹ. Àmín Jésù. Ògo rẹ jẹ́ kó di mímọ̀ láàrin Jésù agbára wa. Àmín. Àmín lórúkọ Jésù. Orin 694 láti ṣọ́kùn wọ̀nyí. Àṣìṣe fún ìwẹ́ ló wà ẹ̀rí wa. Olúwa nílé wa ẹ̀rí wa. Àṣìṣe. Àṣìṣe fún ìjọ Jèhófà. Láti rántí. Láti rántí ọ̀rọ̀ mímọ́. Àṣìṣe. Olúwa jọ̀wọ́ sọ̀kalẹ̀ sáàrin wa. Olúwa jọ̀wọ́ sọ̀kalẹ̀ sáàrin wa. Àwa sì lè rí ìwẹ̀nù mọ́. Michael mímọ́ kó ràn wá lọ́wọ́. Michael mímọ́ kó ràn wá lọ́wọ́. Kúrò nínú ìdánwò ayé. Káwa fi lè ṣẹ́gun ẹ̀mí èṣù. Káwa fi lè ṣẹ́gun ẹ̀mí èṣù. Ká ṣiṣẹ́ pẹ̀lú ìfẹ́ mímọ́. Ká ṣiṣẹ́ pẹ̀lú ìfẹ́ mímọ́. Káwa fi lè ṣẹ́gun ẹ̀mí èṣù. Ká ṣiṣẹ́ pẹ̀lú ìfẹ́ mímọ́. Asán ni fún èèyàn láti fọkàn fún un. Asán ni
péjọ ká ṣiṣẹ́. Ó yẹ ká wá péjọ ká ṣiṣẹ́. Iṣẹ́ tí Kristi rán wa. Iṣẹ́ tí Kristi rán wa. Èyí ni yóò mú wa gbadé ògo. Lọ nínú àdúrà ènìyàn mẹ́ta. Ẹni kìíní tí ṣokùnrin àdúrà ìyàsí mímọ́ àti kí ẹ̀mí Ọlọ́run tí ó ń kọ́ ilé Olúwa kí ó dìde fún ìrànlọ́wọ́ ìjọ yìí, kí ìtẹ̀síwájú rere kí ó dì. Tí ṣe obìnrin àdúrà ìṣẹ́gun lóríṣiríṣi ọ̀nà, pàápàá lórí àwọn ẹ̀míkẹ́mí tí ó lè wà láyìíká àti nínú agbo yìí, kí Olúwa gba agbára lọ́wọ́ wọn. Kí àṣírí wọn bá a tún fún ayé. Ẹni kẹta ti ṣokùnrin àdúrà gbogbo àwọn Ọlọ́run lò lọ́wọ́lọ́wọ́ láti fẹ́ lò fún ògo rẹ̀ nínú agbo yìí, kí ọ̀nà kí ó máa là fún wọn. Kí iṣẹ́ yìí má ṣe ní ìdádúró kankan. Àwọn òjíṣẹ́ agbo yìí, kí Olúwa kí ó mú wọn kúrò nínú ara, kí ó fi wọ́n sínú ẹ̀sìn. Agbára láti lọ tí kò mọ́ di mímọ́ ní ibi tí a wà yìí tó ti yà sọ́tọ̀ fún ilẹ̀ ìjọ rẹ, àti níhìn báyìí tí a kọ́ ilé ẹ̀lúfà náà sí, sọ̀kalẹ̀ bá wa yà á sí mímọ́. Àwa bí ènìyàn kò pé, ṣùgbọ́n Ọlọ́run wa tó pé, tó mọ́, tó tọ́, tó sì yẹ wá súnmọ́ wa. Ìṣègùn mẹ́rin ilẹ̀ náà bá wa yà á sí mọ́. Ẹ̀yin ẹ̀mí ọ̀run tó pọ̀ nípa ti agbára tó máa ń ṣe àtúnṣe nínú ìjọ mímọ́ yìí, ẹ sọ̀kalẹ̀ wá. Holy Michael, Holy Gabriel, Holy Raphael, Holy Uriel, ẹ̀yin màlẹ́kà mẹ́rin ẹ̀dọ́pẹ́ ayé mú. Igun mẹ́rin ilẹ̀ yìí, igun mẹ́rin ilé àlùfáà yẹn bá wa yà á sí mọ́. Ẹ bá wa dìmú dópin gbogbo ìmísí òkùnkùn ní àyíká, gbogbo ìdíwọ́ àti ìdènà gbogbo tó lè fa àkàn ti ìjákulẹ̀ ní orúkọ Jésù, ẹ bá wú kúrò. Ẹ sọ̀kalẹ̀ sí àárín wa. Ẹ̀yin màlẹ́kà tí ń ràn ní lọ́wọ́ ní ìgbà ìṣòro, ǹjẹ́ bàbá mímọ́ ẹ má ṣe dáwàdá iṣẹ́ náà. Ẹgbẹ́ aláàánú dìde fún ìjọ yìí, ẹgbẹ́ olùrànlọ́wọ́ dìde. Ó wù ọ́ nínú àánú rẹ àti nínú ìfẹ́ ọkàn rẹ láti kọ́ ilé kan fún ògo rẹ ní Jerusalem. Dáfídì ló ti bá dá májẹ̀mú láti ṣe èyí, ṣùgbọ́n bí ènìyàn àti bí ọba ó ti ta ìjẹ̀ sílẹ̀ lẹ́yìn nínú ọ̀pọ̀lọpọ̀ ogun. Ó ní kì yóò kọ̀ bí kò ṣe pé ọmọ rẹ̀ tí ó bí lákòókò náà. Ṣáájú àkókò ìyá ọkọ tí ìbí Sólómọ́nì fún Ọlọ́run ìyanu, ó sì ṣe èyí gbọ́wọ́ Sólómọ́nì, ó kọ́ ilé kan fún ògo ní Jerusalem. Láti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní orúkọ Jésù, láìpẹ́ láìjì náà ilé náà jẹ́ kó máa bá ṣiṣẹ́ lọ. Má ṣe jẹ́ kó dá dúró, jẹ́ kó máa tẹ̀síwájú sí i, ẹkùn yìí kó máa gbèrú sí i. Wá fi àkókò ìgbé bàbá wa síwájú rẹ, bàbá wa lọ́ra ẹ̀mí wọn. Bàbá tó dá wọn ẹ̀mí wọn sí bí òní, jẹ́ kí wọ́n lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ayé sí i. Iṣẹ́ ìránṣẹ́ tó gbélé wọn lọ́wọ́ jẹ́ kí wọ́n lè máa ṣe sí i. Ohun kó tó máa mú bí clog sínú ìṣiṣẹ́ ìrìnàjò náà bá mú kúrò lẹ́dàá. Àlàáfíà ẹ̀mí gígùn bá fi dá ọ lọ́lá lè wá sí ilé àlùfáà yìí, jẹ́ kó ṣe é ṣe fún wa, dẹ́mi wa sídà kòkó náà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mímọ́. Jésù Kristi. Mímọ́. Michael mímọ́. Mímọ́. Bàbá wa àti Ọlọ́run wa. Orí tí àánú rẹ̀ dúró láéláé. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ náà lẹ́yìn tó fi fún wa ní ọjọ́ òní. A dúpẹ́ wípé adájọ́ ọjọ́ pé ọjọ́ sì kò. A dúpẹ́ pé a kò fẹ́ nìkan kan ṣàwárí. A dúpẹ́ pé ojú wa pé ẹsẹ̀ wa sì pèlè. A dúpẹ́ wípé èṣù gbógun ayé halẹ̀ ṣùgbọ́n ìmọ̀ wọn bá wa sọ di asán. A dúpẹ́ wípé bí ó ṣe ń gbógun lórí ọmọ ìjọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ló ń gbógun lórí olùṣọ́ ṣùgbọ́n ìwọ sọ ìmọ̀ wọn di òfo. Ìwọ sọ ìmọ̀ wọn di asán. Ìwọ ní ọjọ́ òní gbogbo wa ní ojú wa yóò rí. Gbogbo etí wa ní ó sì gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Ọlọ́run wa dúpẹ́ wípé ìlérí yìí ṣẹ mọ́ wa lórí. Adúpẹ́ pé ìlérí. Adúpẹ́ wípé ogun ìbànújẹ́ kò ṣẹlẹ̀ nínú ìjọ wa. Adúpẹ́ ìpàwọ́ lórí ìfẹsẹ̀jọlẹ̀ kò ṣẹlẹ̀ nínú ìdílé olùṣọ́. Adúpẹ́ wípé ìwọ dá wa sí tọmọtọmọ. Adúpẹ́ pé o dá wa sí tọkọtọkọ. Adúpẹ́ pé o dá wa sí
sí tayataya. Adúpẹ́ pé wà ìlàdàmú kò dé bẹ́ẹ̀ nìkan fún wa. Adúpẹ́ pé orí ọ̀fẹ́ rẹ ń wà pẹ̀lú wa. Adúpẹ́ pé àánú rẹ kò fi wá sílẹ̀. Adúpẹ́ pé ìmọ̀ràn tá ò tẹ́lẹ̀ wa lórí bàbá ọpẹ́ wa. Ọlọ́run tó ọpẹ́ wa. Adágbára lọ́run àti ní ayé. Àwa ń tọrọ àwa ń bẹ̀bẹ̀ fún ìṣẹ́gun ní onírú ọ̀nà. Jésù Kristi ìwọ bá jagun ṣẹ́gun òde ọ̀run wá ṣẹ́gun fún wa. Pàtàkì jùlọ ní orí ìjọ yìí, àwa gbé ìjọ ilé sí iwájú rẹ. Gbogbo ogun kógun tó lè dìde sí ọmọ ìjọ kọ̀ọ̀kan. Gbogbo ogun kógun tó lè dìde sí olórí ìjọ. Olódùmarè ní wákàtí àti ọ̀wọ́ á bá wa fún wa. Jésù Kristi